ó jẹ́ ayọ̀ mi láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé tí ẹ wà pẹ̀lú wa lórí ètò yìí. Ìwé Jòhánù kìíní orí kẹta, Jòhánù kìíní, Episteli Jòhánù kìíní orí kẹta. Wọ́n ka ẹsẹ̀ kẹrìndínlógún, wọ́n wá lọ sí ìwé ìhìnrere ti Jòhánù orí kẹta, wọ́n ka ẹsẹ̀ kẹrìndínlógún pẹ̀lú ní ibi eléyìí náà. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ tó kún fún ìrètí àti ìdánilójú lónìí. Jòhánù kìíní orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún, nípè yìí ni àwa mọ ìfẹ́ nítorí tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa. Ó yẹ kí àwa fi ẹ̀mí wa lélẹ̀ fún àwọn ará. Ìwé ìhìnrere ti Jòhánù orí kẹta, Jòhánù orí kẹta ìkẹrìndínlógún. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run bàbá wa fún àǹfààní mìíràn tí ẹ fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. Olúwa jọ̀ọ́ ru ọkàn wa sókè nítorí ọ̀rọ̀ rẹ̀. Ràn ọkàn wa lọ́wọ́, ràn ayé wa lọ́wọ́, ràn ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ràn kí n wàásù láti bá ni wí nípa ẹ̀ṣẹ̀. Mo fẹ́ràn kí n wàásù láti sọ̀rọ̀ nípa ìjọba ọ̀run. Mo fẹ́ràn kí n wàásù láti sọ̀rọ̀ nípa ọ̀run àpáàdì. Mo fẹ́ràn kí n wàásù láti sọ̀rọ̀ nípa àṣeyọrí tí a lè ní nílé ayé wa àti àwọn ìtẹ̀síwájú tí a lè ní nílé ayé wa. Ó wù mí kí n wàásù nípa àwọn ìpọ́njú tá ńlá kọjá lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n ìwàásù tó ga jùlọ ó ní ìtàn ìyanu tìfẹ́. Mo kàn fẹ́ sọ fún wa ní àṣálẹ́ yìí ni pé Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀. Fún ẹ̀yin ọ̀dọ́mọdé tí ẹ̀ ń gbọ́ mi ní àkókò yìí, fún ẹ̀yin ọ̀dọ́langba tí ẹ̀ ń gbọ́ mi ní àkókò yìí, fún ẹ̀yin tí ẹ ti bàlágà tí ẹ ti dàgbà tó wọlé ọkọ tẹ́ ò tí gbéyàwó tàbí tẹ́ ò tí lọ́kọ, fún ẹ̀yin tí ẹ ń gbọ́ mi ní àkókò yìí, fún ẹ̀yin bàbá màmá nínú ilé ọkọ yín tẹ́ ti gbéyàwó sílé, fún ẹ̀yin tí ó yẹ pé bàbá màmá ní tẹ́ ń dágbé tẹ́ ń dáfà, fún gbogbo ọkàn tó lè gbóhùn mi ní àkókò yìí, mo fẹ́ sọ fún yín pé Ọlọ́run fẹ́ràn yín. Mo mọ̀ pé à ń tiraka láti tẹ̀síwájú, láti jẹ́ ènìyàn, láti ṣàṣeyọrí, láti làlùyọ. Ó dàbí ẹni pé àti ìlẹ́nu ọpẹ́ nídìí rẹ̀. Ó dàbí ẹni pé àti ìgbẹ́kànga yẹn kan omi. Ó dàbí ẹni pé kò jọ bí ẹni pé àwa lè dá nǹkan kan ṣe ní àṣeyọrí. Bó ti jẹ́ pé nǹkan yìí ń ṣẹlẹ̀ tó, mo fẹ́ kó yé wa pé Ọlọ́run nífẹ̀ẹ́ wa. Fún ẹ̀yin tí ọ̀rẹ́ ti kọ̀ sílẹ̀, tí olólùfẹ́ kan ti tanù, fún ọmọbìnrin nì tí ọkùnrin ti tàn jẹ, fún ọmọkùnrin nì tí àìlólọ́ ti jẹ́ kí wọ́n gba ìyàwó rẹ̀ tàbí àfẹ́sọ́nà rẹ̀, tí nǹkan ò lọ dáadáa tó sùn wá wò pé irú ayé wo ni mo wá yìí. Ó wù mí láti sọ fún ọ ní àkókò yìí pé Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀. Fún ẹ̀yin tẹ́ pé ìgbé ayé yín jọ èyí tí kò lójútùú, ó jọ bí ẹni pé tẹ́ ẹ bá gbégbèsẹ̀ kan láti tẹ̀síwájú, bí ẹni gbégbèsẹ̀ méjì
láti padà sẹ́yìn ni. Iṣẹ́ kan ò dúró lọ́wọ́. Ẹ ti ṣòwò, ẹ jèrè. Ẹ ti ṣe wàhálà, ṣùgbọ́n àwọn wàhálà náà kò jọra wọn. Bí ó ṣe jẹ́ pé ẹ ṣe wàhálà tí ò jọra wọn yìí, bí ó ṣe jẹ́ pé òwò yìí kò jọ èyí tí ó mú rárá, bó ṣe jẹ́ pé iṣẹ́ ó dàbí ẹni pé ó ti fẹ́ díṣẹ́. Fún ẹ̀yin tí ẹ wà nínú ilé ọkọ kejì, fún ẹ̀yin tí ẹ pé opókùnrin ní tàbí opóbìnrin tó dàbí ẹni pé ẹ̀ ń dá ẹrù ayé tó yẹ ké ẹrù ènìyàn méjì ó ti di tẹnìkan, bó tilẹ̀ jẹ́ pé nǹkan wọ̀nyí ti ṣẹlẹ̀. Mo fẹ́ kó yé wa pé Ọlọ́run nífẹ̀ẹ́ yín. Fún ẹ̀yin tí ẹ ti pàdánù ẹni tí ẹ nífẹ̀ẹ́ púpọ̀ bí ọmọ tuntun jòjò lónìí, bí bàbá yín, bí ìyá yín, bí àfẹ́sọ́nà. Arábìnrin kan láìpẹ́ yìí ni àfẹ́sọ́nà rẹ̀ ló kàn ṣaláìsí. Wọ́n ti dájọ́ ìgbéyàwó sọ́nà. Àwọn nǹkan bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ láyé. Yóò jẹ́ kó lúwẹ̀ rẹ̀ diwọ́ mọ́ rí. Yóò jẹ́ kẹ́lòmíì kẹ́sẹ̀ kó jẹlẹ̀. Yóò jẹ́ kẹ́lòmíì kó mú omijé lójú. Yóò jẹ́ kẹ́lòmíì ronú pé ǹjẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ mi? Jẹ́ kí n sọ fún ọ pé Ọlọ́run nífẹ̀ẹ́ wa. Gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a tún wò pé bó ni mo ṣe wá yàn yìí o? Bó ló ṣe jẹ́ pé abúlé ibi tí mo ti wá rè yìí? Kí ló dé tá ò dá mi sílé Amẹ́ríkà? Kí ló dé tá ò dá mi sílùú ọba? Bó ni ó ṣe wá jẹ́ pé ìhìn láǹfààní àti kó lórílẹ̀-èdè yìí? Ó ti wáwé ìrìnà. Wọn ò ṣá fún ọ náà ni. Gbogbo ìgbà náà sọ pé ò yẹ lẹ́ni tó lè kó lórílẹ̀-èdè yìí. Ó sì dàbí pé Ọlọ́run ò nífẹ̀ẹ́ rẹ. Ó wù mí láti sọ fún ọ ní àkókò yìí pé Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ. Fún àwa tí a mọ́ra wa gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, tá a sì mọ̀ pé ẹ̀ṣẹ̀ wa ó ga gbáà. Kí ni tí a ò tí ì kọ́ bọ̀ nínú ẹ̀ṣẹ̀? Ìwọ arákùnrin tó ti tàjẹ̀ sílẹ̀, ìwọ arábìnrin tó ti tàjẹ̀ sílẹ̀, ìwọ tó lè ṣépè kìgì ó wọ́wé, ìwọ tó ń yálé nì, ìwọ ọlọ́tí àti ọ̀mùtípara, ìwọ tó ń ta ọtí ọ̀hún fún ẹlòmíràn, ìwọ tó ń lu àwọn ọmọ ọlọ́mọ láti fi ṣẹ́ṣó, fún ìwọ tí òun fi àwọn ọmọ ọlọ́mọ fi ń ṣòwò nàbì. Mo ní ìròyìn fún ọ pé Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ. Ẹ̀ṣẹ̀ rẹ lè pọ̀ púpọ̀ lóòótọ́, ẹ̀ṣẹ̀ tiẹ̀ sì lè kéré ju hóró mustadi lọ. N ò mọ bí ẹ̀ṣẹ̀ rẹ ṣe pọ̀ tó, ṣùgbọ́n olórin náà sọ pé ìràpadà kíkún tí ẹ̀jẹ̀ rẹ̀ rà fún ẹnikẹ́ni tí ó bá gba ìlérí rẹ̀ gbọ́. Ẹni tó burú jù tó bá lè gbàgbọ́, lójú kan náà yóò rí ìdáríjì gbà. Ọlọ́run fi sí mi lọ́kàn láti sọ fún ọ láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ ipò wọn Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀. Fún ìwọ tó yẹ pé àwọn tó ti ṣe látẹ̀yìnwá, àkọsílẹ̀ tó ní kò sí àkọsílẹ̀ rere kan níbẹ̀. Fún wọn tó yẹ pé àwọn àkọsílẹ̀ rẹ kì í ṣe àkọsílẹ̀ tó fògo fọ́lọ́run. Ìwọ gan mọ̀ pé
tí ẹ̀ṣẹ̀ ìgbàanì bá wá orí wàhálà ni ó mú jáde láyé rẹ. Ó wù mí láti sọ fún ọ lónìí pé Ọlọ́run fẹ́ràn rẹ. Fún ìwọ tó yẹ pé àgọ́ ara rẹ kan kò ṣiṣẹ́ dáadáa, bóyá o ní rọmọlápá àti rọmọlẹ́sẹ̀, bóyá o tí ì fẹsẹ̀ rìn rí, o tí ì fojú ríran rí, o tí ì fẹnu sọ̀rọ̀ rí, bóyá o tí ì fetí gbọ́rọ̀ rí, bóyá ọmọ rẹ lè ṣẹlẹ̀ sí, bóyá ẹnìkan nínú ìdílé rẹ ni, fẹ́ kó o mọ̀ ìpè bóyá wọ́n rọ lápá, bóyá wọ́n rọ lẹ́sẹ̀, bóyá wọn ò tiẹ̀ lápá rí, bóyá wọn ò lójú rí. Jẹ́ kí n sọ fún ọ, bóyá wọ́n ti gbọ́ fúngbà kan rí tí wọn ò gbọ́ mọ́ nísìn. Àtàwọn àtiwọ́ tó o bá wọn tán, mo fẹ́ kó yé wa pé Ọlọ́run fẹ́ràn rẹ. Fún ìwọ tí ẹnìkan wà nínú ìdílé rẹ, Yorùbá ní wèrè dùn wò, ó ní kò ṣe bí lọ́mọ. Tí ọmọ rẹ ti ya nǹkan míì, bóyá ó ti sínwín, bóyá kò tí ì jájà, bóyá ó ti jájà, bóyá ó ya dìdìrìn àbí kò ya dìdìrìn, bóyá ọmọ náà ọpọlọ rẹ̀ gbé nǹkan kan nínú ìwé, bóyá ọmọ náà sì mọ̀wé gidi gan. Jẹ́ kí n sọ fún ọ, àti ìwọ àti ọmọ náà, Ọlọ́run fẹ́ràn rẹ. Fún ẹ̀yin tó yẹ pé nínú ìjàmbá ọkọ̀ ẹ ti pàdánù nǹkan tó lágbára nínú àgọ́ ara yín, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run fẹ́ràn yín. Wọ́n ka ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì láìpẹ́ yìí, ṣùgbọ́n mo kàn fẹ́ tí nǹkan kan ò bá yé yín nípa ètò oore ọ̀fẹ́ fún ìyípadà yìí, mo fẹ́ kí nǹkan kan yé yín dáadáa tó dájú púpọ̀ pé kò sẹ́ni tọ́lọ́run fẹ́ràn jù yín lọ. Ìpè ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yìí, ìpè ẹ̀yin tẹ́ ń wò mí yìí, ìpè ẹ̀yin tẹ́ ń kópa nínú ètò yìí, ìpè ẹ̀yin tẹ́ ti lórí ọ̀fẹ́ àti pè mí rí, ẹ̀yin tẹ́ ò lórí ọ̀fẹ́ àti pè mí rí, ẹ̀yin tá a ti jọ sọ̀rọ̀ rí, ẹ̀yin tí ẹ wà nínú ìpèníjà tó ga nínú ilé ayé, mo fẹ́ kó yé yín pé Ọlọ́run fẹ́ràn yín. Fún ẹ̀yin tí ẹ ti lóyún tí ọmọ náà kú láti inú, fún ẹ̀yin tí ẹ lóyún tẹ́ bí ọmọ náà tí kò lè rìn, àtẹ̀yin àtọmọ náà, Ọlọ́run fẹ́ràn yín. Fún ẹ̀yin tí ẹ fi iṣẹ́ abẹ bímọ, fún ẹ̀yin tí a gbẹ̀bí fún ẹ̀yin tó yẹ pé ẹ ò tiẹ̀ délé ìwòsàn tẹ́ fi bímọ náà, àtẹ̀yin tá a fi iṣẹ́ abẹ bímọ, àtẹ̀yin tó bímọ kú, àtẹ̀yin tó bí nílé tó sì yè tí kò sì sí yọnu kankan, mo fẹ́ kí ẹ mọ̀ pé Ọlọ́run fẹ́ràn yín. Fún ẹ̀yin tí ẹ̀rí ọkàn ò jẹ́ kẹ́ ẹ gbádùn, fún ẹ̀yin tẹ́ pé ẹ ti rí ẹ̀bi ẹ̀ṣẹ̀ yín, ẹ sì ti wò pé ìjọba Ọlọ́run kò ṣe fúnru wa, kò sí ìrètí kankan fúnru wa, kò sí ìrètí àti ìbùkún kankan fúnru wa. Ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní àṣálẹ́ ẹ̀sẹ̀ wípé nípasẹ̀ Bíbélì mo rí níbẹ̀ pé Ọlọ́run fẹ́ràn yín. Jẹ́ kí n fi hàn pé ní ìsìn lọ́lọ́run fẹ́ràn rẹ̀. Jẹ́ kí n fi hàn pé ìfẹ́ tó ní sí ọ ìfẹ́ ayérayé ni. Jẹ́ kí n fi hàn pé ìfẹ́ Ọlọ́run kò lópin. Jẹ́ kí n fi hàn pé ìfẹ́ Ọlọ́run ó wà láàyè síbẹ̀. Jẹ́ kí n fi hàn pé ìfẹ́ Ọlọ́run yìí fún wọn ni. Fún ẹ̀yin tí iṣẹ́ yín ti ní àṣeyọrí nínú, ẹ ti lè dálé kọ́, ẹ ti dá mọ́tò rà, aṣọ ìgbàlẹ̀ ń wọ̀ sọ́rùn, bàtà ìgbàlẹ̀ ń wọ̀ sọ́rùn, mọ́tò yín kì í bàjẹ́ tẹ́ fi pààrọ̀ ẹ̀. Àwọn ọmọ yín bí wọ́n ṣe ń ṣàṣeyọrí ni wọ́n rọ́nà lọ sílùú ọba láti tún tẹ̀síwájú sí i. Ìròyìn ayọ̀ ni
láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mo fẹ́ kẹ́yìn náà mọ̀ pé Ọlọ́run fẹ́ràn yín. Ìfẹ́ Ọlọ́run ó ṣòwò ó jèrè ó wà fún ọ, ó ṣòwò ó jèrè ó wà fún ọ. Ìwọ tí tówó oṣù rẹ tí ò kárí tó yẹ pé kó tó gbà míì o gbogbo owó ọ̀hún gan ló ti yálẹ̀, bóyá lọ́wọ́ ọ̀gá rẹ, fún olùkọ́ tó ríṣẹ́ ọba àti olùkọ́ tó ríṣẹ́ aládàáni, fún olùkọ́ tí ò ti ríṣẹ́ kankan ṣe. Jẹ́ kí n sọ fún ọ pé Ọlọ́run fẹ́ràn rẹ. Ó jẹ́ àsọpọ̀ Ọlọ́run fẹ́ràn mi torí pé ìfẹ́ Ọlọ́run kò hàn nípasẹ̀ ń tá ní àti ń tá ò ní. Torí pé ìfarahàn ìfẹ́ Ọlọ́run kò dúró lórí ipò wa àti ààyè wa àti bá a ṣe gbajúmọ̀ tó, bá a ṣe lọ́rọ̀ tó. Kì í ṣe gómìnà ìpínlẹ̀ nìkan l'Ọlọ́run fẹ́ràn, kì í ṣe àwọn olóṣèlú nìkan l'Ọlọ́run fẹ́ràn. Mi ní parọ́ fún yín, báwọn olóṣèlú bóyá wọ́n ń ṣe dáadáa àbí wọn kò ṣe dáadáa, Ọlọ́run fẹ́ràn wọn. Kí ló tí mo fi mọ̀ pé Ọlọ́run fẹ́ràn wa? Ìdí àkọ́kọ́ tí mo fi mọ̀ ni pé gbogbo wa kò sẹ́ni t'Ọlọ́run fẹ́ kó ṣègbé nínú wa. Jòhánù orí 3 yẹn ẹsẹ̀ 14 wípé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kẹ́nikẹ́ni tó bá gbàgbọ́ má bàa ṣègbé. Kò sí nínú ètò Ọlọ́run pé ká ṣègbé, kò sí nínú ìfẹ́ Ọlọ́run pé ká ṣègbé. Ẹni tó bá ṣègbé ó yàn láti ṣègbé ni. Ìfẹ́ Ọlọ́run hàn nítorí pé ó rán Jésù sí wa ni. Sórí Kristi ní ìbẹ̀rẹ̀, ní àárín gbùngbùn, ní òpin ìfẹ́ Ọlọ́run. Jésù ó ní ohun gbogbo nínú ohun gbogbo nínú ìfẹ́ Ọlọ́run. Ẹ yẹ kí n fi ẹsẹ̀ mẹ́rin sí 5 kan hàn wá. Jòhánù kìíní orí 4 ẹsẹ̀ 9. Bóyá ènìyàn ti sọ fún ọ pé Ọlọ́run kò fẹ́ràn rẹ. Ó ní pé yìí ni àwa gbé fi ìfẹ́ Ọlọ́run hàn nínú wa, nítorí Ọlọ́run rán ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo sí ayé kí àwa kí ó lè yè nípasẹ̀ rẹ̀. Kì í kàn ṣe pé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ hàn sí wa nípa pé kò fẹ́ ká ṣègbé nìkan, ṣùgbọ́n òtítọ́ ọbẹ̀ ni pé Ọlọ́run kò fẹ́, ó fẹ́ kí a yè. Ìdí ìfẹ́ Ọlọ́run òun ni pé kí a lè yè. Ìyè yẹn kì í ṣe ìyè tayé yìí, ìyè ayérayé ni. Ìyè ayérayé yìí nínú Jésù Kristi ló wà. Jòhánù kìíní orí 5 ẹsẹ̀ 11 wípé èrí náà lé èyí pé Ọlọ́run fún wa ní ìyè àìnípẹ̀kun, ìyè yìí sì ń bẹ nínú ọmọ rẹ̀. Èpèsẹ́lì Jòhánù orí 3 ẹsẹ̀ 14. Ó wípé nípa èyí ni àwa mọ ìfẹ́ nítorí tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa. Jẹ́ kí n sọ fún ọ pé ìwọ o lè mọ ìfẹ́ tòótọ́ tó bá ti mẹ́ni tó fẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ọ. Orin Dáfídì 140 ẹsẹ̀ 3. Ó wípé nítorí tí ìṣeun ìfẹ́ rẹ̀ sàn ju ìyè lọ, ètè mi yóò máa yìn ọ́. Ìṣeun ìfẹ́ rẹ̀ ó hàn nínú Jésù Kristi. Ìṣeun ìfẹ́ rẹ̀ ó ní pé Jésù fẹ̀mí rẹ̀ lélẹ̀. Ìṣeun ìfẹ́ rẹ̀ ó ní pé Jésù kọ́kọ́ fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ìṣeun ìfẹ́ rẹ̀ ó wà ní Róòmù orí 5 ẹsẹ̀ 9. Bíbélì sọ pé ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Àwa aláìpé, àwa aláìmọ́, àwa ẹni ìtanù, àwa aláìyẹ, àwa ẹni ègbé, àwa ẹni ọ̀run àpáàdì. Kí a má bàa di ẹni ègbé yẹn, kí a má bàa ṣe ègbé yẹn, Ọlọ́run fi ìfẹ́ hàn sí wa. Ìfẹ́ yìí kò yẹ̀rí. Ìfẹ́ yìí
kò mì rí, ìfẹ́ yìí kò kéré rí, ìfẹ́ yìí kò dàrú rí, ìfẹ́ yìí ó ga lọ́pọ̀lọpọ̀, ìfẹ́ yìí ó ìjìnlẹ̀ ńlá ni, ìfẹ́ yìí ó fẹ̀ yomi òkun lọ, ìfẹ́ yìí ó ga púpọ̀ pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa. Ẹsẹ̀ keje ní nítorí ó ṣọ̀wọ́n kí ẹnìkan kí ó tó kú fún olódodo, ṣùgbọ́n fún ènìyàn rere bóyá ẹlòmíràn tilẹ̀ lè dábàá àti kú. Ó ṣeéṣe kéèyàn ti ronú sí wò pé jẹ́ ń kú fún èèyàn kan tó tiẹ̀ ìwà rẹ̀ dà, jẹ́ ń bá gba kú ẹ̀ kú. Ṣùgbọ́n tí ìwà rẹ̀ ò dá, àwa aláìníwà, àwa aláìyẹ, àwa tẹ́ pé àwọn nǹkan tá à ń ṣe etí ò gbọdọ̀ máa bá wa gbọ́, àwọn nǹkan tá a ṣe ní kọ̀rọ̀ ó ga púpọ̀. Ìfẹ́ Ọlọ́run yìí ó pọ̀ sí wa. Bó ṣe wá wà yìí jẹ́ ń pè ọ́ níjà kan. Ìfẹ́ Ọlọ́run ó ní nǹkan kan tí àwọn èèyàn máa ń ṣe lòdì sí ìfẹ́ Ọlọ́run náà. Tẹsalóníkà kejì orí kejì ẹsẹ̀ kẹwàá ó ní àti pẹ̀lú ìtànjẹ àìṣòdodo gbogbo fún àwọn tí ń ṣègbé nítorí wọn kò gba ìfẹ́ òtítọ́ tí a bá fi gbà wọ́n là. Ṣé kìí ṣe pé ó wà lára àwọn tí kò gba ìfẹ́ òtítọ́? Àwọn kan wà tí wọ́n ń gan ìfẹ́ yìí. Ìfẹ́ Jésù, ìfẹ́ Ọlọ́run sí ọ. Nírú ipòkípò tó wà, irú èèyàn tó kú, kéèyàn tó jẹ́, ó pọ̀. Ǹjẹ́ o ti gba ìfẹ́ rẹ̀? Ò ń gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí níjọ́ mẹ́jọ mẹ́jọ. Ǹjẹ́ o ti gba ìfẹ́ rẹ̀ sọ́kàn rẹ̀? Ǹjẹ́ o ti gba ìfẹ́ rẹ̀ sáyé rẹ̀? Ǹjẹ́ o ti jẹ́ alábàápín nínú ìfẹ́ rẹ̀? Ǹjẹ́ ìwọ o ti mọ ìfẹ́ tòótọ́ yìí bí? Ìfẹ́ tó ju ìfẹ́ ti bàbá àti ìyá lọ ni. Báwo ni màá ṣe gba ìfẹ́ Kristi? Ó mọ̀ pẹ̀lẹ́ṣẹ̀ ni ọ́. Ó mọ̀ pé torí ẹ̀ṣẹ̀ rẹ̀ ò jẹ̀bi ikú. Ó mọ̀ pé ikú sísí àtàjíǹde Jésù nìkan ló san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ̀. Kò ní nǹkan míì kó pè sínú ọkàn rẹ̀. Bíbélì wípé ẹnikẹ́ni tó bá ṣàképe orúkọ Olúwa là ó gbàlà. Bó ṣe lè gba ìfẹ́ Kristi rè, gba Jésù lólùgbàlà, gbà sọ́kàn rẹ̀, o sì ní ṣègbé, ó ní ìyè àìnípẹ̀kun. Ẹ ṣé Ọlọ́run bàbá wa fún gbogbo ènìyàn tó ti gbọ́ nípa ìfẹ́ rẹ̀ lónìí. Olórin yẹn ní ìtàn ìyanu ti fẹ́ sọ fún mi lẹ́ẹ̀kan sí i. Áńgẹ́lì ìròyìn rẹ̀, àwọn olùṣọ́ sì gbàgbọ́. Ẹlẹ́ṣẹ̀ ìwọ kì yóò gbọ́ ìtàn ìyanu ti fẹ́. Jẹ́ kí àwọn ènìyàn kan gba ìfẹ́ Kristi tọkàntọkàn lónìí. Bí a ṣe tẹrí wa bá, ó wá gba ìfẹ́ Kristi bí? Bó o ṣe wà yẹn náà ni, ní ipò tó wà yẹn náà ni. Jésù ṣetán àti gbà ọ́. Pè sọ́kàn rẹ̀ ní Jésù ṣàánú mi ẹlẹ́ṣẹ̀ kí o sì gba ọkàn mi là. Mo gba ẹ̀bùn rẹ̀ tí ṣe ìyè àìnípẹ̀kun fún ara mi lónìí. Mo gbàgbọ́ pé torí mi ló ṣe kú, torí mi la ṣe sìn ọ́, torí mi ló ṣe jí dìde. Jésù ṣe tó san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Jésù ṣe tó fẹ́ràn mi bí mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó. Jésù Olúwa wa, àmín. Ǹjẹ́ o ti gba ìfẹ́ Kristi? Jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ rẹ̀. 07038085652 07038085652 àti 07087682122 07087682122 àti 07055307492. Wọ́n ti fi sí ojúmọ́-àwòrán yín. Ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀. Èyí tí mo pè ká yẹn 07055307492. Òun ni WhatsApp nọ́mbà wa. Jésù ó fẹ́ràn rẹ̀. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ni
mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore-ọ̀fẹ́ ṣá ni gbẹ́kẹ̀lé mi.